TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. àdéhùn àbẹ̀fẹ́ àwọn kọ̀ọ̀kan bákúnbákọ̀ wọlé ní èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹ̀gbọ́n kàní dáhùn ìbéèrè àwọn kọ̀ọ̀kan lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí àwọn kan tó gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí o àwọn kọ̀ọ̀kan onídèmọdè ta ló ní túmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyùjẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbikíbi tẹ́ ẹ sí láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi ojú inú yín ò ní fọ́tò de òní relédè yín etí inú yín ò ní di tìta ò ní di lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ kò ní dilé ogun àánú Ọlọ́run ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ ilẹ̀ yóò dàgbàsókè tẹ̀síwájú ọ̀bàràn Yorùbá èdè àti àṣà wa kò ní di àtẹ̀mẹ́rẹ̀ lágbára Ọlọ́run ìran Yorùbá à ń sùn àsùnpìyè à ń sùn ànàkọ́kọ́ lásìkò tí ó yẹ ká sùn ẹ má gbàgbé pé tí wọ́n pè ní àṣà Yorùbá ní Àkàndá ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan rí wípé àṣà tó ṣẹ́kù tó kárí já nílẹ̀ Yorùbá òun náà ní ipò ọba lóòótọ́ ipò ọba ò dàbí tàtijọ́ mọ́ àṣẹ ọba ò múlẹ̀ dandan bíi tàtijọ́ àṣẹ ìjọba ló múlẹ̀ lórí ọba báwo òyìnbó ṣe fẹ́nu ìran Yorùbá lè padà sí tàtẹ̀yìnwá ṣùgbọ́n àwọn kan dá tí ń bẹ́nu rẹ̀ sì ò lè jọ wáyé àwọn tí wọ́n gbé ẹ̀sìn lórí ju àṣà lọ ẹ̀sìn tí ó tẹ̀ wá síwájú tí ń fà wá sẹ́yìn tí mú wa wà lójú kan rigidi bí adágún omi. now nípa fídíò tí ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára wọ́n ní wọ́n rí bàbá wa Tìmí Ẹdẹ kábíyèsí ọba Munirudeen Lawal Lámínísà wọ́n ní wọ́n rí wọn láàfin Emma àti Ìlọrin àkúkú mà pé tó ẹ̀ sí Emma ni àbí Emma àwọn mùsùlùmí àní Emma àwọn ìgbà tán kọ́ wa ní history wọ́n ní Emma ni èyí ò wù kọ́ jẹ́ ń bẹ̀ wọ́n sá lọ ọ̀dọ̀ bàálù Ìlọrin kábíyèsí ò fira wọn wọlẹ̀ kábíyèsí ò fi Ẹdẹ wọlẹ̀ kábíyèsí fi gbogbo ìran Yorùbá wọlẹ̀ wọ́n fi ilẹ̀ Oòduà wọlẹ̀ wọ́n fi adé wa wọlẹ̀ nípa mímọ́ tẹ̀ fún Emma àti ìlú Ìlọrin mọ́bí bóyá káwọn àgbààgbà káwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n bá wa sọ tí wọ́n ń pè nípò ọba fáwọn èèyàn wa tàbí bóyá ká shift ipò ọba kúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí àti Christian yes ká má jẹ́ kí mùsùlùmí ó gorí ìtẹ́ mọ́ kí Christian ó má gorí ìtẹ́ mọ́ because ẹ̀sìn yẹn ti fẹ́ ya ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn ní wèrè díẹ̀ ló kù kí majority àwọn ẹlẹ́sìn ó máa bugi jẹ lórí ẹ̀sìn wa ẹ̀sìn wa ẹ̀sìn wa ẹ̀sìn wa ni wọ́n fi gbàbọ̀dè fúnlẹ̀ yìí lórí ẹ̀sìn wa ẹ̀sìn wa ẹ̀sìn wa níran Yorùbá fi wà lóko ẹrú dòní ẹ̀sìn Kìrìsìtẹ́nì tá a lọ́mọ́làjú wá ní mú aṣẹ́rú òyìnbó dọ̀la ẹ̀sìn Islam tí wọ́n pè lẹ́sìn àlàáfíà ní ń jẹ́ káwọn lè jìrì ọ̀pọ̀ káàkiri ló sọ gbogbo èèyàn tó ní jàlábí tán tí wọn ò ṣe fẹ́ ṣiṣẹ́ gbogbo ọmọ tó yẹ kó wà nílé ìwé àní kan lọ kéwú kan lọ lé kéwú ìwé ló yẹ kán gbájúmọ́ kéwú ni wọ́n gbájúmọ́ mind the graduation mind the excellent
I mind the clinical first class second class upper. I mind the wàlímọ̀ nílé kéwú. Ọmọ mi ṣe wàlímọ̀ o, ààyè kú oríire o. At the end of the day, after wàlímọ̀, kí lọ mọ́ fi wàlímọ̀ ṣe ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. Níbi tí mi fẹ́ lọ ni pé èdè àti àṣà Yorùbá ti wà ní àwọn nǹkan tá a jogún bá bó la ṣe ṣe. Ipò ọba ó ní láti preserve culture and tradition Yorùbá. Bẹ́ẹ̀ ni láti dáàbò bò, láti ṣètọ́jú àwọn nǹkan tán pè ní àṣà àti àjogúnbalẹ̀ Yorùbá. Kì í ṣe láti máa fúnra ẹni wọ́lẹ̀ káàkiri. Ìyẹn lè wá friendship, ṣùgbọ́n kì í ṣe nípò ọba aládé as big as Tìmì of Ẹdẹ. Yorùbá ní bónú bá ṣe pé gbẹ́ẹ̀ la ṣe bá pè é. Bọ́ bá pè é lè kàrà á fi bá a kólẹ̀. Fúnra lára ẹni là á ṣe yí àtàpẹ́lẹ́ fúnra ẹni. Ọ̀gbọ́n Yorùbá ni wọ́n ní alára ní gbáraga. Adìẹ fẹ́ wọlé ó tún wá ń bẹ̀rẹ̀ sọ́gà tẹnu ọ̀nà ni. Di afárakùnrin ìjọsí tí máa ń kira, tí máa ń sun rárá kira rẹ̀ tí bá ń ròde. Alára ní gbáraga because ọ̀yìn kan máa sun rárá fún ni, ṣùgbọ́n gbà tí ò lówó láti gba sun rárá yóò máa sun rárá fúnra ẹ̀, yóò máa kira ẹ̀ tí bá ti ń lọ sóde. Kẹ́ẹ̀ tó mọ̀ pé òní ẹ̀ kọ̀ọ̀kan jáde wo ẹni tí ń sun rárá ní tán sun rárá fún náà. Bí ẹ̀dá bá pọ́n nǹkan tiẹ̀ lé wọ́n bá pọ́n lé. Ǹgbẹ ànábì là ń pè yẹn jáde wá, ǹgbẹ ànábì là ń pè yẹn mọ́sùn lọ, ọ̀rọ̀ ànábì ò gba yẹ̀yẹ́ mọ́sùn lọ. Sọ̀rọ̀ ògbó àlọ́ wá yẹ kó gba yẹ̀yẹ́. Sọ̀rọ̀ àṣà Yorùbá ló yẹ kó gba yẹ̀yẹ́. Àwọn èèyàn wá ń gbépò ìyẹnu lórí social media. Àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n ló kù díẹ̀ káàtó. Bọ́ọ̀rẹ̀ ní bá jalè ó ṣe làwí, ṣùgbọ́n ṣe mú lílá di ẹ̀dẹ̀ tó dẹnu. Bó bá ṣe bí àparò ní yóò bá yín oko lọ. Pẹ̀lẹ́ ló bí ọlá kọ. Bàbá fẹ́ bá wọn bàbá wa wí, ó yá pè wọ́n sí kọ̀rọ̀ bá wọn wí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀gbà kọ̀rọ̀ lórí pé ruwa ò lè láǹfààní àti pé kábíyèsí sórí ẹ̀rọ. Bàbá pè wọ́n sí wọn ó gbé. Bàbá bá gbé ṣé bàbá bá wọn sọ̀rọ̀ ṣé wọ́n lè fetílẹ̀, wọ́n bá fetílẹ̀ ṣé wọ́n lè gbọ́, bọ́n bá gbọ́ ṣé wọ́n lè mú lò. Ní mo wá jáde sórí ìtàkùn ayélujára. Bàbá wa bá wọn wí, á wà bá wọn wí ní báwí ọmọlúàbí. Kábíyèsí, Your Royal Majesty, Ọba Musliudeen Munirudeen Lawal, bàbá wa lámínísà. Bàbá ń sọ̀rọ̀ nípa Ẹdẹ, à ń sọ̀rọ̀ nípa ìlú ìṣẹ̀ǹbáyé. Adé tẹ́ gbé adé ilẹ̀ Yorùbá ni, lóòótọ́ lè dádé lọ. Ẹ lọ nílọ ti Mùsùlùmí. Expectation ti wà ní pé bẹ́ẹ̀ bá fẹ́ lọ kí Emir àti ìlú Ìlọrin bẹ́ẹ̀, ó yẹ kí wọ́n gbé àga tí ń sẹ́gbẹ̀ẹ́ Emir kẹ́ ẹ jókòó, kì í ṣe bẹ́ẹ̀ ṣe irú wa tá a bá fẹ́ bọ́ bá ya fọ́tò láà máa ń ṣe báyẹn. Torí pé àgbọ̀dọ̀ fara kọ́ bá, àgbọ̀dọ̀ fọwọ́ kọ́ bá, ńlá fi ṣe bẹ́ẹ̀. Ṣé ń tẹ́ sọ fún wa ni pé Emir àjù yín lọ lórí ipò. Bẹ́ẹ̀ ṣe tẹ̀sẹ̀gbẹ́ Kòlòbà nǹkan ló bí èmi nù, bí ìṣojú tó ń fi wò yín ń ṣe ń sọ̀rọ̀. Mo ní lálẹ́ fídíò yẹn ń bì ẹ̀já wò. Ẹ ṣe kábíyèsí. Ẹ̀wọ̀n bí
kábíyèsí mi ṣe bẹ̀rẹ̀ fún fọ́tò ó wà disgracing kábíyèsí agbọ́ tó lórí obìnrin ló lórí obìnrin lè kólẹ̀ kábíyèsí kò dùn mọ́ wa nú pàápàá inú wa ò dùn sílé pàápàá ó bá yẹn lọ́kàn jẹ́ ó tì wá lójú gan ṣé kábíyèsí wa ń bẹ̀bẹ̀ bá ní àyà fọ́tò ní ta wá ní ẹ̀mí àbáyé níbi ẹ bá rí oníṣẹ́ lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam bó lẹ́ ṣe ẹ dàyàdélẹ̀ ni o kẹ́ mọ̀ fàyàfà tàbí kẹ́ mọ̀ forúkún rìn nǹkan tìjú gbà ló jẹ́ ọba òun ò lè sọ̀rọ̀ wọ́n ẹ̀sẹ̀ ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ni wẹ́ẹ́ àwọn oníkan lọ́pọ̀ nǹkan wọn lé afẹ́ rí mọ́kà afẹ́ gan ní ká ṣe é dà afẹ́ wọlé mímọ́ sílẹ̀ kan tó mọ́ wọ́n gbà ní lọ́jọ́ mọ́ afẹ́ wo sàrí ànábì wọ́n kàrámẹ̀ ni wọ́n pọ́nlé wọ́n tó ṣe dáadáa ó wuyì lójú lọ́jọ́ kẹfẹ́ lọ wò ó wọ́n pákéjì ẹ̀ wọ́n rágbà yíká wọ́n wá ṣe ọmọ tónítóní lọ́jọ́ kẹfẹ́ lọ wo sàrí ànábì nígbà tẹ́ wá wo sàrí ànábì kí ló hàdì mọ́lẹ̀ ayé yín owó tẹ́ ẹ ná lọ ẹ̀yin lẹ ná iṣẹ́ bísínẹ́sì tẹ́ ẹ fi lẹ́ẹ̀lé tí ó bá ti paralyze bọ́ bá paralyze bísínẹ́sì yín ni ará Saudi ò ní bá yín dá sí. àwọn ọba tó jẹ́ ọba àkọ́kọ́ ní Ẹdẹ bóòlù ojú oróòdì wọn ṣe rí ìpèníjà ńlá ni o because gbogbo àwọn bàbá yìí tán wàjà sẹ́yìn lọ́dún 19 kìíní kan lọ́dún 1913 kìíní kan lọ́dún 13 kìíní kan 14 kìíní kan 15 kìíní kan 16 kìíní kan 17 kìíní kan 18 kìíní kan 19 kìíní kan. ó yẹ ká ṣe sàárè wọn kọ́ rẹwà ká wá kọ orúkọ wọn àtìgbà tí wọ́n wàjà sí. gbogbo àwọn nǹkan yìí ó lè jẹ́ tourist center àwọn òyìnbó fẹ́ràn gbogbo nǹkan báyìí. lọ sí University of Ibadan kórè ìbò aláwọ̀ funfun tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa èdè Yorùbá nípa àṣà Yorùbá nípa àwọn nǹkan ṣẹ̀ǹbáyé Yorùbá àwa tá a ní ọ̀sàpẹ́lẹ̀ ẹ̀ mọ́ ìmọ̀ ń dòyàn nígbà tá a bá rọ̀bà aládé tí wọn ò fira wọn sípò ọ̀jọ̀wọ̀ wá ìmímọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni bàbá wa Tìmì Ẹdẹ bí fúnra yìí bá kàn wọ́n níbi tí wọn sọ̀rọ̀ ló yé wọn débẹ̀ àwọn náà lè sọ fún mi pé inú àwọn dùn láti gba táwọn ti lọ táwọn ti dé pẹ̀lú ọ̀rọ̀ tó oríṣiríṣi àwọn èèyàn ti sọ sí wọn nígbà bá wá ní wọn ìwo fídíò ìbú àlọ́ntàwọn abọ́ta náà ní bẹ́ẹ̀ bá ní wọn ìwo social media tọ́ ajẹ́pẹ́ ń ta àná ń kù mọ̀ mẹ́fà tó nìkan kò wọ́n bá ń lára ní ara ẹ̀ lọ́wà ìtìjú kábíyèsí Tìmì Ẹdẹ nìkan kọ́ ìtìjú gbogbo ọmọ Ẹdẹ ni ìkọ́sọ̀rọ̀ tó gbéyàwó lè mọ́mọ́ ò sí nǹkan méjì yóò gbòkọ lè mọ́mọ́ wọn kò sọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí orò tó gbéyàwó lè mọ́mọ́ yóò gbòkọ lè mọ́mọ́ wọn kò sí bá ṣe péré ajá tà ní péré ìkòkò tá a fi ṣe é. ọba àwo ni ó dọ̀bálẹ̀ fún Ẹ̀mí Àlọrin ọba àwo ló kúnlẹ̀ fẹ́ Ẹ̀mí Àlọrin ọba àwo ní ṣe tutù rárá fẹ́ Ẹ̀mí Àlọrin wọn á ní Tìmì Ẹdẹ ni. ilé ìtọ́wà accredited tó Ọ̀ọ̀ni ó wà ń bẹ̀ ilé ìtọ́wà accredited tó Aláàfin wà ń bẹ̀ ilé ìtọ́wà accredited tó Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ tó wà accredited to each and every ọba ńlẹ̀ Yorùbá. What we are telling you is kábíyèsí you can all do more you can do better. ẹ má ronú nípa tiyín ẹ má ronú nípa ẹ̀sìn tiyín ẹ ronú nípa àwọn ọmọ Yorùbá tó ṣẹ́kù ìkọ̀ọ̀kan ló wà ní gbèdè ìgbàsà lárugẹ nísìn síbẹ̀ ló ṣe ẹ kó rí ẹjá preserve èdè àti àṣà wa torí òní kọ́ torí ọ̀la ni gbogbo àwọn dálẹ́ẹ̀tì ló ti ń kú tán ọmọ mélòó la bí nìṣe tí ń sọ Jẹ̀ṣà yàtọ̀ sílẹ̀ tí bá ń gbélé ṣà ọmọ mélòó la bí nìṣe tí ń sọ Ẹ̀gẹ́ ọmọ mélòó la bí nìṣe tí ń sọ èdè Ilé Ifẹ̀ ọmọ mélòó la bí nìṣe tí ń sọ èdè Èkìtì yàtọ̀ sáwọn tí ń gbé ń bẹ̀. So we can all do better. A Igbo man, every Igbo children will actually speak their dialect very well, irrespective ibi tó wù kán bí wọn sí.
ọmọ Haúsá ẹbí sílùú ìbòyọ́sà Haúsá tó dán mọ́rán lẹ́nu ìran Yorùbá nìkan ló ní gbéraga tàrí èdè wa gẹ́gẹ́ bí vernacular èèwọ̀ ni is prohibited láti sọ èdè ìbílẹ̀ rẹ̀ ó dé èèwọ̀ fún ọ láti sọ gbogbo nǹkan tó bá ti sọ Yorùbá I don't like Yoruba language I don't want to speak Yoruba language it make me look local olókàlédè tiẹ̀ èdè tán bí ọmọ èdè ìbílẹ̀ tiẹ̀ olókàlédè lédè okú ẹ̀sìn okú ìyà well ẹjẹ́ ń polówó ọjà kémi ó tó lọ òun mọ̀ pé ẹ bá ń farabalẹ̀ láti God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ máa kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033303477 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough
ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a nìkẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwem last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwem it can never be like Godwem. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Well, like I said, ìjọba ṣòfin kọ̀rọ̀ kàkọ́ sẹ́ni tí ó ṣòfin àjẹ́ bá wí tòní tọ̀lá kẹ́ni mọ́ni nítorí ẹ̀kọ́ jáwọ́. Àwọn tẹ̀sìn bá ti wọ̀ lómi ara àtẹ̀jẹ́ ara wọn máa ń yín mú ni. Kò sẹ́ni tó sọ pé kéèyàn kankan má sìn lọ́hùn ṣùgbọ́n ká gbẹ̀sìn lérí làwa ń sọ pé kò nítumọ̀ kò sí nǹkan kan tó fẹ́ mú wá fún wa. Ǹtẹ́ fi gbẹ̀sìn lérí ẹgbẹ́ dàgbàsókè ìlú lérí kí ló fẹ́ mú ìlú dàgbàsókè kí ló fẹ́ mú sí àtòsí kúrò láwùjọ bá a bá fẹ́ fìyàn jọba ní tí mo kọ́kọ́ wá sórí ẹ̀mí wa ni pé development kíni irú kábíyèsí ìfẹ́ mú wọ̀lú wa òyìnbó tí lúwà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lílé yìí ta aláyàn lọ́ba tí ó mú adàgbàsókè kọjá bíi tá a wà nígbà tẹ́ bá dórí àléfà táwọn bá dórí àléfà ni wọ́n máa ń gbàgbé purpose tá a fi yàn wọ́n ló jẹ́ pàgbádà wọn kàn mọ́ oríṣiríṣi wọn kàn mọ́ ṣe káàkiri ó wà very very painful àná Olódùmarè onífẹ́ nìkan kan wá sílẹ̀ o ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV Awikonko TV bí bá ní nǹkan pàtàkì tẹ́ fi kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwàṣe o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.